ilẹ̀ tún fẹ́ kọjá orílẹ̀ ó tún ṣe kí ilẹ̀ tún fẹ́ kọjá orílẹ̀ ó tún ṣe. wọ́n dáná wọ́n máa ṣọ́ wọ́n tún káyé lẹ́nu jọ. wọ́n dáná wọ́n máa ṣọ́ wọ́n tún káyé lẹ́nu jọ. ẹ̀mí ayọ̀ olókìkí ti dògo ògo àgbáyé. ó yá mo ní lára oró lára oró. ọ̀gá ní bá ṣe lára oró. lára oró lára oró. ọ̀gá ní bá ṣe lára oró. ó yá lára oró lára oró. ọ̀gá ní bá ṣe lára oró. ó yá mo ní lára oró lára oró. ẹni bá ṣe lára oró. èmi ò fẹ́ kó lè lálejò o. ṣífù Mustapha Olúkòsí ní gbogbo ògùdù pátápátá ní tìlé toko ọmọ Fáṣọlá bí o bá mi ṣètọ́jú ọ̀nàrẹ́bù tuntun láìpẹ́ láì jìnnà local government chairman wa ni lágbo Ìkétu ikú oníjẹ́wà ẹ̀tì nígbà kọ̀ọ̀kan gbogbo ìmọ̀ kí mi ò lólódì kankan ọlọ́pàá orílẹ̀ ló ní kínkín òun àti máyẹ̀ lóye o ló ní kí n máa kí yín dáadáa lára oró lára oró. ẹni bá ṣe lára oró. ó yá lára oró lára oró. ẹni bá ṣe lára oró. Òṣùwà ó yá Òṣùwà orí mi dákun ṣègbè lẹ́yìn mi. Òtúrá ẹgbẹ́ mi dàkú ṣègbè lẹ́yìn mi. Òṣùwà orí mi dákun ṣègbè lẹ́yìn mi. Òtúrá ẹgbẹ́ mi dàkú ṣègbè lẹ́yìn mi. orí tó máa dáadé. Ìlú àkókò jẹ́ nígbè. orí tó máa dáadé. Ìlú àkókò jẹ́ nígbè. a ò ní bínú orí. Ọmọ tó fi lọ́sẹ̀sẹ̀. a ò ní bínú orí. Ọmọ tó fi lọ́sẹ̀sẹ̀. gbogbo ẹni tó bá ń bínú wa. Bàbá ní ìṣòdè wá. gbogbo ẹni tó bá ń bínú wa. Bàbá ní ìṣòdè wá. Òṣùwà Òtúrá ẹgbẹ́ mi dàkú ṣègbè lẹ́yìn mi. kábíyèsí aláyége ó ní kí bóun tọ́jú gbogbo wọn kábíyèsí pátápátá ní tìlé toko ó ní tọ́dúró tí òun ó ní látòrí kábíyèsí wa Olú Àgègè ọba Kámílà Oyèdèjì o ekun yìí rẹ̀dẹ̀dẹ̀ lè ní àbí ò rẹ̀dẹ̀dẹ̀ ó tún ní kí n bá òun ṣètọ́jú kábíyèsí wa dáadáa ọbẹ̀ ẹlẹ́gbẹ́dá Ahmed ore ló pé má bínú pé mo bá ẹ lóye mo pè é lórúkọ orúkọ la fi ń pa baládé ọmọ làkàlà kò yébì lọ́jà ọmọ eégún kékeré tí ò ṣe é gbẹjọ ọmọ ẹ̀fùfù lẹ̀lẹ̀ ní bẹ́ẹ̀gì lókèlókè ọmọ yádòlú ó tún ní kí n bá òun tọ́jú kábíyèsí o ọbọ ọlọ́rọ̀ ẹ̀kú mojò o ọbọ ọlọ́rọ̀ ẹ̀kú mojò aláyége ló ní kí n dúpẹ́ ṣeun ẹkú àdúgbò tì í o ó tún ní kí n bóun kí ọmọ láwa nìyí o ọ̀bùn ní ṣàǹkìṣà ikú oníjẹ́wà ètì nígbà kọ̀ọ̀kan ó yá Òṣùwà orí mi dàkún ṣègbè lẹ́yìn. Òtúrá ẹgbẹ́ mi dàkú ṣègbè lẹ́yìn mi. Òṣùwà. Ọ̀sìn gbogbo ọ̀rẹ́ ọ̀sìn gbogbo ọ̀rẹ́. Ẹ̀gẹ́ olókìkí àrùn abara rẹ̀ bí oúnjẹ Olúwamídé o
Igbájú orúkọ kí n mọ̀ lù gbá. Àkàtúntà ẹlẹ́ ọjà ní ọmọ lọ́ta ojú ọmọ ẹrú dẹ̀dẹ̀ wọ́n mi. A máa ṣe nǹkan báyìí o. Àgbòrò bí ojú ẹ máa wọlé. Ìlú tòrò ẹ máa wọlé. Ọ̀sẹ̀ ìgbẹ́ ọ̀sẹ̀ ìgbẹ́. Àrọ́bàdé rẹ̀ olókìkí àrùn àbárá rẹ̀ bí ó ń dẹ. Olúwàmí dé olúńládé ọlọ́kọ̀ tó ní sẹ́rí. Ẹ ṣe kábíyèsí ọjà o. Bàbá mi ló dé yìí. Tájù. Ká ṣe kábíyèsí ọjà o. Olórí olúwo general. Olórí olúwo general. Mo kí vice. Àwọn náà tún ní olúwo àsápè ọ̀nà alábẹ́nu àsásí abiyamọ lọ́jọ́ gbogbo. Ẹkùn tó fi torítorí ẹkùn tó fi tìrùtìrù. Anìkànjọ́ ohun ẹkùn ò jẹ́ màálù tìláíláí. Ayé ò ní bá ẹ lẹ́wà jẹ́. Okú ìnáwó láti jẹta kò ní tọ́ lọ́wọ́ ẹ̀ láíláí. Ẹni tó kù tá a fẹ́ pè. Ẹni tó kù tí a tún fẹ́ pè báyìí. Tó fẹ́ bá wa launch brochure yìí. Àwọn ni Chief Kẹ́hìndé Anípúpọ̀ Ọ̀pẹ́mọdún àgbogbo ìlú Àjà pátápátá Anípúpọ̀ one ẹ jẹ́ kó máa bọ̀ ẹ jẹ́ kí Chief Kẹ́hìndé Anípúpọ̀ ẹ jẹ́ kó máa bọ̀. Àwíṣẹ́ ti gbogbo Agége káfàtà Chief Ọ̀pẹ́mọlúwà ẹ jẹ́ máa bọ̀ ìmùlẹ̀ tímọ́tímọ́ kábíyèsí ọba ń bàlẹ́ ọ̀gbẹ́dẹ̀ yìí aláìdè fáyì.
òòṣà orílẹ̀ Agége ń bọ̀ o. Òun wá mú gbogbo kò ṣe mú wọlé. Òun wá mú gbogbo kò ṣe mú wọlé. Àrẹ̀mú Adé ọmọ Agége ọmọ wọn lórílẹ̀. Aládùn ọmọ Agége ni ọmọ kan ṣe ń kọ́ ṣùgbọ́n ọmọ Agége ni gbájá ń sára ìṣìrì Agége ni ṣàráfà ọmọọba lórílẹ̀ ìlú Àgbẹ̀dẹ ìyá ọba bàbá ọba. MC Bọ́gà ọmọ Agége ni ṣẹ̀fíwọ̀là ọmọ Agége. Gbogbo Agége, gbogbo Agége. Ego ìṣọlá Agége, orílẹ̀ Agége, ìṣọlá Agége. Egungun owó máa lò náwó, egun ìbú owó. Egun owó, ìbú owó máa lò náwó. Èèyàn tàrí yọrí mi náà jù. Egungun kì í kú ni. Ẹsẹ̀ máa kú ni. Egun kì í kú yọ. Ẹsẹ̀ máa kú ni. Lọ́dún tó fàjà òun ní mùsùlùmí. Àrùn bàbá dé, kò gbọ́dọ̀ bá mi kọ́ mọ́. Àmì lọ́dún tó kọjá o, àwọn oníbàjẹ́ èèyàn o. Kò gbọ́dọ̀ gbà mí kan mọ́. Ìgbà tó yọ síbẹ̀ náà. Ìgbà tó yọ síbẹ̀ náà. Àwọn oníbàjẹ́ èèyàn ìṣe náà bẹ̀rẹ̀ o. Èrò lẹ́yìn ara bá dáadé. Ẹwẹ̀rọ, 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 èrò lẹ́yìn ara bá dáadé. Ẹwẹ̀rọ lẹ́yìn ọlọ́pàá ọ̀dà. Ẹwẹ̀rọ lẹ́yìn ọmọ bá dáadé. Bàbá ń bọ̀ o, eégún ń bọ̀, àwọn bá dáadé ń bọ̀ o. Bàbá ń bọ̀. Ọyọ́ ṣàwàlà nílùú, ṣàwàlà nílùú o. 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 Bàbá òòṣà. Òòṣà bàbá. Adìbẹ́ wà ní Adìmúlẹ̀. Èèyàn bá lè ọkọ̀ ló ń gbọ́. Àgbọ̀kọ̀ gbogbo kúrú ní àgbà ní ìwọ̀n tí kú mọ́ lọ́rùn ní ìjà yìí. Májímù ní ìbálẹ̀ òjòdú bájà ń kọ́. Bàbá òòṣà gbogbo nílé. Adìbẹ́ wọn ní Adìmúlà. Adìmúlà bàbá òòṣà. Kábíyèsí, aláìké mọ́wọlé ẹ̀fọ́ ẹ̀rọra. Lọ ibà fún kábíyèsí ọba Kámílà tèmi ọba wa l'Agége. Ìbà mi wá dọ̀wọ́ ẹ̀yìn ìyá mi. Ẹ̀ẹ́dẹ́ mọ̀ ìyá kan o. Ọmọ àgbẹ̀ ni ọmọ lẹ́lẹ́ ìjẹlẹ. Ẹ̀yin ọ̀tẹ́ rẹ̀
kárí ayé alápò wa gúrúmọ̀ mo bèrè òun lẹ́jú kòǹkò mọ́ni. ẹ̀yin ọmọ fìrílà rí kú ẹlẹ́gbẹ̀rin àkábá. mo lẹ́yìn tó bá rí láìmọ̀dí ojú olúwa rẹ̀ láì hùwà mo kólúwo lọ́kùn mo ká pé náà lọ́sì. èmi ti kíyà ayé mo kíyà àbí ẹ̀ mo kí táyé ṣe àkọ́jú kúkọ́ àbọ̀ rẹ̀ ọ̀la. mo kẹ́yìn ìwàrẹ̀ fàmẹ́fẹ́ fàtẹ́ ìjọ dẹ́mọ̀ lẹ́lẹ̀. olúwo lè dá lẹ́sẹ̀ lẹ́yìn àpènà. ẹbí ní kí n máa lọ àpò mi gbọ́dọ̀ darẹ̀ mú kápá mo ṣe tutù àgbà. ẹ̀rí pé mo mọ̀ yá gan o. ṣé bí mo mọ̀ yá gan. ọmọ oníkóyè ọmọ àgbọ̀nyún. ìyá mi yá mi lónú o. ilé ọlọ́ta ẹ̀kẹ́ ọmọ àlérí ikú kógun gbọ̀ngbọ̀n mú kúnlẹ̀ kógun wọ́n má bá tiẹ̀ yọ. ẹni kò yá rògùn àbá rògùn ògùn tó lọ ògùn àjáwẹ́yìn. ìmúlẹ̀ oníkò ìwù mi gbé ògùn ojoojúmọ́ amúlẹ̀ bàbá iṣu mi lọ. ọ̀tún yá àgàn ṣé mo dúpẹ́ ọ̀yádọ́lú o. ìyá mi ọ̀yádọ́sì ọ̀yà kúrú bí ẹni gbẹ̀. èmi kì í sàràfà mi. Bàbá gbà wá sáyé, gbà wá sáyé, kò má gbà wá sọ́run. Gbà wá sáyé, kò má gbà wá sọ́run. Ìwé ìrere ìjèjì. Ìwé ìrere ìjèjì. Kóró máa ṣàìgbà. Bàbá gbà ayé ìgbà yìí, bàbá ìgbà yìí. ẹ ṣe pọ̀ o ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún o ànífẹ́ yìí ṣàṣebọ̀ o ẹ ṣe pọ̀ o. ẹ ṣe o ẹ jẹ́ ká máa lọ síwájú lọ́wọ́ ẹ ṣe pọ̀ o ẹ nífẹ́ yìí ṣàṣebọ̀ o àṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé.
Isiala ọ̀kan nínú àwọn kọ́mítì ọdún eégún 2024 adúgbẹ́fẹ́ lọ́wọ́ adájọ́ ọjọ́ kò láyọ̀ ó ṣeé ṣe adúgbẹ́fẹ́ lọ́wọ́ àwa kí gbogbo àwọn náà bá ṣe àwọn lọ́balọ́ba níjòyè gbogbo àwọn eléégún lórí ìlú kọ̀ọ̀kan adúgbẹ́ o wọ́n yẹ wọ́n bí láàtàláfíà wọ́n á délé wọn láàtàláfíà o. kí ìlú má bàjẹ́ o kí ìlú má tù mo jẹ́ tún kí ẹ̀gbọ́n mi Sharafadeen high chief baálé Akeogun president ọlọ́pọ̀dà orílẹ̀ Agége kó wá síwájú pẹ́pẹ́pẹ́ o ká má rí láburú o kó pẹ́ fún wa o kó bá fẹ́ sọ̀dọ̀gbà ká lọ́ má fẹ́ sọ̀dọ̀gbà o sáré jẹ́ lórí. iṣẹ́ ìtọ́gbé baálé financial secretary committee ọdún èkó orílẹ̀ Agége ó kí gbogbo àwọn tó bá wa ó kí gbogbo àwọn tó bá wa ṣojú èkó ó kí kábíyèsí wa kábíyèsí Akeem Ambali Agbede yìí aláìjọ orílẹ̀ Agége pé àkú ọdún ó dẹ̀ kí gbogbo àwọn tó wá sí àìsàn àgbọn wípé wọ́n wá ó lọ bó ṣe yẹ kó lọ ààrẹ nìkankan ló dànù ó dẹ̀ kí olórí èkó wa ẹ̀gẹ́ wa Arọ́badadé èkó ọba ọba èkó Arọ́badadé ló tẹ̀lé ó dẹ̀ kí gbogbo àwọn bá wa ṣe ọdún èkó wa 2024 ẹ̀kọ́ lọ olùkàlùkù adé wọn láyọ̀ àtàlàfíà. orúkọ mi ni Ọlálẹ́kan Ẹnímágúnre tí mo jẹ́ ọba bíbí ìlú orílẹ̀ Agége. mo dúpẹ́ lọ́wọ́ ọba wa Ambali Agbede yìí lọ fún aláṣẹ láti lè ṣe ọdún yìí àti gbogbo àwọn ọ̀jẹ̀ pátápátá mo gbà ládùúrà pé ọdún wa máa rọ́dún alẹ́ ojú wa máa rọ́dún alẹ́ ṣe àṣeyíṣàmọ́dún gbogbo àwọn ọ̀jẹ̀ ló wá láti bìbí láti Ọ̀tà láti Ìgbẹ̀sà láti Lógbò látọ̀rẹ́ adúpẹ́ lọ́wọ́ gbogbo wọn ní délé bòkun ọmọ ọlọ́run ní délé ìṣàṣẹ wọn olórí eégún wa náà Arọ́badadé olókìkí ẹ̀gẹ́ aṣọ àwọn òní yá sóde gbogbo àwọn eégún tó máa ṣe é lọ́dún ìgbàlódé obìnrin òní máa wó wá àjọrí àbọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa rí o gbogbo ọmọ orílẹ̀ Agége iwájú la wà tẹ́lẹ̀ àwọn tó láyé òní jáde èrò ẹ̀yìn o àdúgbò máa ń ní lọ́síwájú o bẹ́ẹ̀ ló ṣe máa rí o ẹ ṣe o. àìsí Ṣàràfà Adéwálé Balógun ọlọ́pọ̀dà ìlú orílẹ̀ Agége Olúkòsì ìlú orílẹ̀ Agége baálé Akeogun à ń ṣe ọdún eégún lẹ́nu láti ti bẹ̀rẹ̀ láti bí ijọ́ mẹ́ta àmọ́ ènìyí torí pàtàkì ti bẹ́ lánàá ènìyí ni gbogbo eégún máa jáde pẹ̀lú olórí eégún ló jáde lẹ́ẹ̀kan tá a pè ní Arọ́badadé òun ló jáde òun lọ̀gá lórí gbogbo eégún pátápátá ní orílẹ̀ Agége tó òun ni a pè ní Arọ́badadé òun ló jáde pẹ̀lú gbogbo àwọn eégún ẹ̀ ọmọ ẹ̀yìn ẹ̀ tó kù wọ́n jáde lé àwọn tó dẹ̀ wá láti ìlú kọ̀ọ̀kan àdúpẹ́ lọ́wọ́ wọn gbogbo ìlú tó wà ní láti Lagos State a wà lábẹ́ ọmọọba Múìlì gẹ́gẹ́ bí chairman wa ní Àwórì division gẹ́gẹ́ bí ọmọ ọjà Àwórì division ní Lagos State orúkọ chairman wa dẹ̀ jẹ́ Múìlì ọmọọba Múìlì òun ni chairman wa nínú ọjà Àwórì division òun náà wá bí gbogbo division mẹ́rẹ̀ẹ̀rin ní Lagos State ọwà bí lọ́dẹ Ìkòròdú lọ́dẹ Èkó lọ́dẹ Ọ̀jọ́ lọ́dẹ Badagry gbogbo wà bí wọ́n tẹ̀lé chairman wa wá ìyẹn ọmọọba Múìlì wọ́n tẹ̀lé wa wọ́n wà bí lẹ́yìn àwọn ìlú wọ́n wá láti ìlú míì ní Ogun State Ọ̀tà ìlú Ọ̀tà wà bí wọ́n wà bí ìlú Ìyẹ́sí wọ́n wà bí Òṣùké wọ́n wà bí Ìlógbò wọ́n wà bí Ìbàṣà wọ́n wà bí ní gbogbo Ogun State ẹsẹ̀ ní gbogbo ní àwọn ìbàlọ́dá ẹsẹ̀ wọn pèsè bí
bá a ṣe ayẹyẹ ọdún eégún wa ní orílẹ̀ Agége inú wa dẹ̀ dùn sí gbogbo àwọn ọba tó dẹ̀ wá ń bí lọ́wọ́ bá kábíyèsí mi ṣe ọba wa Àbàní Àgbédèyí wà ìlú Fẹ́mi lóyè gbogbo àwọn ọba tó invite wá wọ́n wà mí lẹ́nu Olú Agége ọba wa Kamila Isiba wọ́n wà mí ọba Ẹlẹ́gbẹ́dá ọmọ Làkàṣẹ́nì Ẹlẹ́gbẹ́dá Fẹ́gbẹ́dá Ahmed oore ló pé òun náà wà bí àdùnní ọba tó tún wá láti àwọn aṣojú náà bá tún rán wá ṣoṣù ojú ọba ń bí onífàkọ́ wà bí gbogbo wà bí bẹ́ẹ̀ Alágbòdo ọba Agbòdo land òun náà fi ṣe ẹni tó gbàlejò lórí àwọn nǹkan tí à ń ṣe ní lẹ́ẹ̀nì Alágbòdo tìlú Àgbòdo ọba Múdà Alágbòdo tìlú Àgbòdo òun náà wà bí òun father of day lórí àwọn kọjá ṣe lẹ́yìn àtẹ̀dúpẹ́ fọlọ́run wípé àṣẹ ó lárinrin kò sí wàhálà kò dẹ̀ sí ìjà gbogbo inú àwọn ọmọ ìlú gbogbo inú wọn dùn ọmọ ìlú inú ẹ̀ dùn obìnrin ìlú inú ẹ̀ dùn ọmọ wẹ́wẹ́ ìlú inú ẹ̀ dùn ọmọ ọ̀dọ́ inú wọn dùn ní gbogbo inú wọn dùn lápapọ̀ ni torí pé ọdún yìí àti ẹ̀sìpẹ̀tẹ̀ pípẹ́ àmọ́ mo tún wá padà dúpẹ́ lọ́wọ́ chairman mi ló wà bí àtolóyè ọ̀jẹ̀ ọkùnrin àtolóyè ọ̀jẹ̀ obìnrin gbogbo ọlọ́wọ́ àmì padà àtàwọn balẹ̀ nílùú kọ̀ọ̀kan gbogbo wà mí àti gbogbo àwọn olóyè ní council of chief wa lórí Agége gbogbo wà mí gbogbo ọdún tá a ṣe ìfọwọ́sowọ́pọ̀ la fi ṣe àṣe ìwọ ìyẹlẹ́gùn lẹ́ní gbogbo ọmọ lápapọ̀ ló dá sí nígbà ọmọ wa tó wà ní Amẹ́ríkà àtàwọn tó wà ní China àtàwọn tó wà ní London gbogbo wọn wá síbí lẹ́nu wọ́n wá ṣe ọdún wọ́n ti lọ ìlú a lè máa fi ọdún yẹn ṣe oṣù mẹ́ta a máa fi ṣe gbogbo orílẹ̀ Agége lápapọ̀ ipá máa ké bí eku ẹ̀yà máa ké bí ẹyẹ àwọn orílẹ̀ máa fi tìpele àtọ̀lá máa tọ́ wà lábòsù ẹni tó ti bí kò níyàn àní ńlá fún báyìí. èmi Ṣìtàbí Múìlì vice chairman gbogbo ọ̀jẹ̀ Lagos State chairman ọ̀jẹ̀ Àwórì United olórí olúwo ògbóni ìbílẹ̀ 1060 mo dúpẹ́ ọ̀rọ̀ tí mo kàn máa sọ ní pé máa kàn gba àwọn ọmọ wa nímọ̀ràn ni pé ìṣẹ̀ṣe lé oníkàgbà ká má parẹ́ gbogbo ìṣẹ̀ṣe yìí tàbá ń ṣètùtù ẹ̀ a máa tùṣẹ́ fún wa ni láti bí kẹta lọ́dún ní ṣètùkọ́ sí èyí ní ìdẹ́gun jáde téèyàn bá wo gbogbo ọ̀wọ́n téèyàn bá wà nínú ẹ̀ a rí pé ètùtù dá lẹ́yìn àti máa ṣe oníkàgbà wá gbàdúrà oníkàkù ní oníkàkù kù kò sí jà kò sí ta kò sí kankan àrùn oníkàkù ya ara wọn máa yá ni o àtàkùnkò yìí kọlù wá ẹ má yẹ ká gbàgbé ìṣẹ̀ṣe dàgbà. gbogbo ẹni tó bá ń bínú wa. bọ́bá ní ìṣó lè wá. gbogbo ẹni tó bá ń bínú wa. bọ́bá ní ìṣó.